wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú pakà fẹ́yẹ jẹ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábí ata idẹ wẹ́wẹ́ ní tọ̀sùn òjégìdìgbà nítòrìṣà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní tògún ẹ bá ní ṣìpẹ̀ fún baálẹ̀ kán fún wa lódòdó ká fi pa kájà gbogbo wa lògún jọ bí pààyà olóko dé. Hello, my people. You are welcome to my channel, AGBAWABURA BIEWEOSEORI. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ẹ máa kú àkókò yìí o gbogbo ẹ̀yin alára wa. Ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín bẹ̀rùn. Káyọ̀dé ọmọ Àjàó yín rèé. Ẹ káàbọ̀ bàgẹ̀ sí orí ètò tá a pè ní AGBAWABURA BIEWEOSEORI níbi tá ti máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ọ̀jọ̀kan. Ìbéèrè kan ni mo béèrè lọ́wọ́ àwọn èèyàn mi lójú òpó AGBAWABURA tí mo béèrè pé nínú orin ọ̀kan lára àwọn orin inú òṣùpá tá a kọ rí ńgbà tá a wà ní kéékèèké tá tiẹ̀ ló lè rán mi létí wọn ò bá rántí ọ̀dà àtúnṣe rẹ̀ ni mo ní wọn ó ṣe o kí n rán wa létí ni o bẹ́yìn náà bá mọ̀ ọ́n ẹ jájọ pàdé lábala àríwísí àbó míì tẹ́yìn náà bá mọ̀ kájọ pàdé lábala àríwísí kẹ́ ẹ máa fàríwísí yìí sọwọ́ orin ọ̀hún lọ báyìí pé wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú pakà fẹ́yẹ jẹ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábẹ́ ata idẹ wẹ́wẹ́ ní tọ̀sùn òjégìdìgbà nítòrìṣà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní tògún ẹ bá mi ṣìpẹ̀ fún baálẹ̀ kó fún wa lódòdó ká fi pa kájà gbogbo wa lògún jọ bí pààyà olóko dé pààyà. Ṣé ẹ rí i nígbà náà lọ́hùn nígbà tá a máa ń kọrú orin yìí ń làwọn àkókò kan tó jẹ́ pé bí a bá ti ń ṣe àwọn onírúurú eré nínú òṣùpá lálẹ́ ẹjọ́ mímọ̀ ẹ̀yin tí ó bá jẹ́ pé dèdè ọjọ́ orí kan náà lájọjẹ́ àjọṣèwé ilé máa rántí àwọn tí mò ń sọ yìí ẹ máa rántí àwọn onírúurú eré tá a ti ṣe rí ńgbà tá a wà ní kéékèèké tá a kéré gan dáadáa bẹ́yìn bá rántí ẹ já pàdé lábala àríwísí ẹ máa tá a kóra wa jọ báyìí àwọn ọmọ kéékèèké á kóra wa jọ á wà máa ṣe ó fẹ́ dàbí búrúbúrú kankáyé táwọn ọmọ òde òní ń ṣe wá bá ti ṣe wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú pakà fẹ́yẹ jẹ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábẹ́ ata idẹ wẹ́wẹ́ ní tọ̀sùn òjégìdìgbà nítòrìṣà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní tògún ẹ bá ní ṣìpẹ̀ fún baálẹ̀ kán fún wa lódòdó ká fi pa kájà gbogbo wa lògún jọ bí pààyà olóko dé gbogbo wọ́ọ̀bà fọ́n àbá sá lọ oníkálukú ọ̀bà sá lọ bọ́ bá ti gbọ́ pààyà olóko dé pààyà sẹ́yìn náà ṣerú rẹ̀ rí èyí tẹ́yìn náà bá rántí nínú àwọn orin àbáwọn eré tá a ṣe ń gbà tá a wà ń kéékèèké bá ń fi sábàlá àríwísí ẹja ránra wa létí ọ̀dà kò ní bàjẹ́ o lágbára ṣe Èdùmàrè Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi ẹja rí i dájú pé a lọ rèé tẹ̀lé ojú òpó YouTube mi èyí tá a pè ní AGBAWABURA bó bá sì jẹ́ pé ojú òpó Àròyé TV náà lẹ́ bá wà omi ẹ̀kọ́ náà ni àmọ́ Yorùbá pọ́nbélé èdè Yorùbá pọ́nbélé orí AGBAWABURA láti máa sọ o ní orí ìkànnì orí AGBAWABURA láti mọ̀ bẹ́ẹ̀ bá tí ìmọ̀ ẹ lọ rèé mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tẹ̀lé bóyá lójú òpó TikTok ń bí ẹ rí AGBAWABURA pọ́nbélé bẹ́ẹ̀ bá sì dójú òpó YouTube náà ẹ rí AGBAWABURA pọ́nbélé ẹ lọ rèé tẹ̀lé bẹ́ẹ̀ bá tí ì tẹ̀lé kò ní bàjẹ́ o lágbára ṣe Èdùmàrè kárí aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa o títí ìgbà míì tèmi àti yín ó tún mọ́ kàn síra wa mo kí yín o mo ní ẹ̀ ńlẹ́ ń bẹ̀rùn ẹ kú kalẹ̀. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ kágbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà níta gbangba AGBAWABURA wò léwé o
ṣe é rí. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more. Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero antiseptic herbal soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now. Ẹ kú kalẹ̀ ń bẹ̀ wọn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo òun wà tó ń tẹ́tí gbẹ́tò pátápátá. Ǹjẹ́ rántí kinní yìí? Ṣẹ́yìn rántí? Kinní àwo tí ń rọra yí lọ síńjà là máa ń pè láyé ìjọ́un àná. Síńjà ni làwọn bàbá wa máa pè é. Bó wọ́n ṣe máa ń lo síńjà gan láyé ìgbàun. Ó ní àwo kékeré kan báyìí tí wọ́n máa ń fi sí orí rẹ̀. Bí wọ́n bá ti fi sí, wọ́n gbé ọ̀pá rẹ̀ lé. Oní ọ̀wá máa kọrin tí ọmọ bú gbàmù nínú àwọn àpótí spíkà tí wọ́n bá gbé lẹ̀ ń gbà wọn. Ó yé yín, àgbà wá búra mbéwé òṣọ́rí abónírúurú nǹkan eré ńlá ti ṣe rí gbà tá wà ń kékèké. Àwọn eré mọ́ni gbàgbé tó jẹ́ pé àkàìkà tán ni. Pàtàkì jùlọ lórí ètí mo mú wá yìí, ṣàṣà lọmọ tí yóò bá ilé láyé. Ṣàṣà ni ìwọ tó bá mọ̀ pé ọba láyé, ọba síńjà yìí láyé, bá ń fi sábàlá àríwísí bó wọ́n ṣe máa ń lò ó. Báwo gan ni wọ́n ṣe máa ń lo síńjà yìí? Bẹ́ẹ̀ bá bá láyé tó jẹ́ pé ẹ gbọ́njú mọ́ ẹ sì gbọ́njú bá. Ẹ fi sí ìdáhùn yín sábàlá àríwísí. Ẹ jájọ rí sí kájọ wo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan, bó wọ́n ti máa ń lò gan. Síńjà làwọn bàbá wa máa pè láyé ìjọ́un àná. Àwo kélébé báyìí tí wọ́n máa ń fi sí, bí wọ́n bá ti fi sí àwọn olórin bóyá orin epo àkàní á fi sí àbí Yusuf Ọlátúnjí, wọ́n wàá gbé ọ̀pá orí rẹ̀ wọ́n ó gbélé lórí. Wọ́n rọra máa ní ọ̀bà máa yí lọ, yọ́ máa yí lọ, ní ọ̀bà máa kọrin. Bó ti rí nù o, kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Ẹ̀yin èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó olóko mi. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ tẹ́ gbádùn rẹ̀ tẹ́ sì tún fẹ́ ká tó mú mi wá. Ẹ fọ́lò ojú òpó yìí, ẹ share rẹ̀, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ lọ rí subscribe sójú òpó YouTube wa. Àgbàwábúra Àròyé TV méjèèjì ẹ lọ rí tẹ̀lé. Lẹ́yìn ọ̀sọ́kà ní kẹ́ ẹ lọ rí tẹ̀lé. Ẹ máa bá wọn kan ọ̀jọ̀kan àwọn ètò wa àti ìlànà wa lẹ́ẹ̀mọ̀ bá ń bẹ̀. Kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Wọ́n máa rí yín láìpẹ́. Ẹ ṣeun. Ìbà ẹ̀yin àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ kágbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbà lágbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá búra wò léwé ò ṣe é rí. Hello, my people. Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel, AGBAWABURA BIEWEOSORI, you are wrong. Make you go there now and subscribe. Thank you.